ẹ kú ijọ́ méjì ijọ́ mẹ́ta ẹ káàárọ̀ nílé yìí o ẹ káàsán o ẹ kú ìyálẹ̀ta ẹ sì kú ọjọ́rọ̀ ẹ káalẹ́ gbogbo wákàtí tí ètò yìí bá bá yín wákàtí ìdùnnú ní ọ̀jẹ́ o
ọba elédùà ò ní ṣe ní wákàtí ìbànújẹ́ fún gbogbo wa o. mo ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ oníṣẹ̀dá omi. mo ti jẹ́ kó yé wa yí pé ìṣẹ̀dá omi oríṣiríṣi ló wà. ṣùgbọ́n ọmọ olókun òun lọ̀gá gbogbo wọn o. ẹ wá wá nǹkan fìdílé tàbí kẹrẹ fìdílé nǹkan kájọ fetí gbéyàwó ọ̀rọ̀. kí ni wọ́n ń wí eléyìí èsì kí ni wọ́n ń wí o. ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀ là ń wí o. ìyálájẹ bàbá lọ́jà àtàjèrè lẹ́tà o. ẹ ní wáyé bẹ́ẹ̀ kẹ ẹ lọ bẹ́ẹ̀ ẹ gbáyé ṣe rere. òjò kì í wálé ayé kọ́ má lápá o. ẹ ní wájà bẹ́ẹ̀ kẹ ẹ lọ bẹ́ẹ̀ ẹ̀yin náà tàtàjèrè. èmi ọmọ yín ni o. atákéré kò ṣeé bí bọ́jú o. lúkúmọ̀nà ọmọ àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. ọkọ pòyàwó ìyàwó pọkọ. ẹjọ́ kíyèsí rìn àjò ara yín. àwọn àgbàlagbà látijọ́ ohun tí wọ́n máa sáré jù ní bí ọjọ́ ọ̀la wọn ó ṣe dáa, bọ́jọ́ iwájú wọn ó ṣe gúnrégé, táwọn ọmọ wọn ò ní níṣòro, táyà wọn ò ní níṣòro, oko tí wọ́n dá tí ó ṣe máa ta bọ̀ọ̀kù tí ìnira ò ní kàdílé wọn, òun làwọn àgbà àtijọ́ máa wá o. àfọwọ́fà lọ́pọ̀ lọ́dọ̀ àwọn ọmọ òde òní o. ọmọ olókun eléyìí ní part 2 o. ìwọ náà fẹ́ máa gbọ́ lóríṣiríṣi wá darapọ̀ mọ́ wa. ṣé àmọ́ pé kíní kan máa ṣẹlẹ̀, wọn a máa sábà sọ fún àwọn obìnrin, mo mọ̀ pé ìdí gbọ́ orí ìyá mi, wọ́n sọ fẹ́ lómi pé alágbára ni kọ́ lọ́ọ́ fẹ́, alágbára èèyàn ní kọ́ lọ́ọ́ fẹ́, wọ́n lè kọ́ fẹ́ ẹni tí bá ń yíwọ́ po. ṣé bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́? òdodo ni mo fẹ́ fi hàn yín yìí o. ọ̀rọ̀ yìí tó sábàlá méjì. a máa wọ́pọ̀ jù lọ́dọ̀ ẹni tó bá ní ọkọ ọ̀run. ọkọ ọ̀run a ti sọ̀rọ̀ lórí ẹ̀rí, a tún padà bẹ̀ láìpẹ́ o. part 1 ta aṣọ àìsàn parí, mo ti jẹ́ kó yé wa pé ọkọ ọ̀run ti ń bẹ ó pólísì bíi 3 sí 4. aya ọ̀run ń bẹ o, àwọn ọmọ ọ̀run náà wà. gbogbo ẹ̀ là ń ṣàlàyé o. ọmọ olókun là ń ṣàlàyé rẹ̀ fún wa. ṣẹ́rí gbogbo ohun tí ń bẹ lára ọmọ olókun pátá kìkì ajé ni. ọmọ olókun tó bá wọnú ayé ẹni ó sì tùbà yóò tùṣẹ. tó bá lọ ilé alájò, ẹni yòówù tí ń yíwọ́po tó bá ti lójú inú, ẹlòmíì gbé òyíwọ́po tó jẹ́ni tó lákíyèsí. irú àkíyèsí wo ni òun ní sọ fún ọ yìí? ẹlòmíì ń bá ọkùnrin jáde, tàbí kí ọkùnrin ó máa bá obìnrin dọ̀rẹ́, ẹ̀ ń pè ní boyfriend and girlfriend. ẹwà kọ́ ni wọ́n fi ń pè lé oríire o, ẹwà ọ̀pápọ̀ móríire o. èèyàn lè rẹwà kọ́ má lájé lára o. òkú dandan kọ rẹwà kó tó lájé o rárá o. torí pé ibi tí ajé wà, ibi ẹ̀sìn wà ní o. ẹlòmíràn máa wò ó púpọ̀ rẹwà ọ̀fáyìn tó jẹ́ pé gbogbo kìkìdá ara rẹ̀ kìkìdá ajé ni. ẹja máa bọ́rọ̀ bọ̀. tí wọ́n bá rí obìnrin tí ajé ń bẹ lára rẹ̀, ó ní irú ìwọ ìyẹn ni tó bá ń yíwọ́ kó lóye kọ́ fẹ́, tí ó máa bọ mójútó ọ̀rọ̀ gbésí ayé rẹ̀. kìí ṣe pẹ́ni tí bá ń yíwọ́ kó ọwọ́ agbára ni wọ́n fẹ́ lò fún ọ.
wọ́n fẹ́ dọ́gbọ́n dé sílẹ̀kùn yàrá rẹ ni tí wọ́n bá sílẹ̀kùn yàrá rẹ wò káwọn náà fi bùjẹ bùnmu nínú ajé tí ń bẹ lára rẹ kó fi lè sílẹ̀kùn ajé fún wọn. ẹ kíyèsí kankan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ń bá bọ̀ tí ọkùnrin àtobìnrin bá jọ ń ṣe wọléwọ̀de tí wọ́n ń jọ ń dọ̀rẹ́ ẹni tó bá dọ̀rẹ́ yìí wípé ẹ láṣepọ̀ láàrin ọ̀sẹ̀ yẹn wòówò gbogbo ohun tó ń wá tí ń tu ọ lọ́wọ́ ọjà rẹ tó há ọjáde ọ̀tà tẹ́lẹ̀ ọbẹ̀rẹ̀ sí ní tà òríṣẹ́gbà ọbẹ̀rẹ̀ sí ní ríṣẹ́gbà ní àwọn tó lójú inú tí mọ̀ ní o wọn eléyìí ajéleléyìí wọn ò ní fi ilẹ̀ o kíní yìí a máa ṣẹlẹ̀ sọ́run àtọ́lọ́hún ni wọ́n ní ṣéǹjì lọ́wọ́ tí wọ́n lówó lọ́wọ́ tí wọ́n máa kọ́ oríṣiríṣi obìnrin kí wọ́n á máa fura. tí wọ́n bá bùn obìnrin tó lájé lára tí wọ́n bá bùn lówó táàmù ìgbà tí wọ́n bùn lówó yìí wọ́n máa ṣàkíyèsí pé oore tí ń wọlé wá fáwọn oore dọ́bùrù ní ń wọlé wá. tàbí tí wọ́n bá súnmọ́ oore tí ó wọlé wá fún wọn oore dọ́bù ní ó wọlé wá fún wọn. tó bá wá pàdé ọmọ alájé ọmọ olókun tó bá fẹ́ níyàwó mo kí ọ kú oríire mo kí ọ kú oríire. ṣẹ́rí àwọn ọmọ alájé adé orí wọn ò ṣeé bá pín èèwọ̀ pọ̀ fún wọn. gbogbo ọkùnrin ní máa wù kó fẹ́ wọn ó dà tí wọ́n ìdádúgbò kẹ̀kẹ́kẹ̀kẹ́ àwọn ọkùnrin ò ní jó wọn gbádùn. mo ti sọ fún wa nínú part 1 torí pé ajé ara wọn ti pọ̀ jù. ajé ara wọn ó ti pọ̀ jù. tó máa wá gbọ́ ọmọ tó bá jáde lára àwọn ajé lòun náà tún máa yà. ṣùgbọ́n mi tí ọba tètè dára ẹ̀ mọ̀ pé ọmọ olókun lòun. àwọn ọmọ ènìyàn wọ́n rẹ́dì láti ṣèbàjẹ́ sínú odò ajé rẹ̀ tí ò ní lè rí tí ò ní lè wúlò fún. ìtumọ̀ ọ̀rọ̀ tí ń sọ ni pé tí ogún bá pọ̀ fún ọmọ alájé kò ní rí ajé yìí lò ajé yìí ò ní jáde rárá débi pé yóò ṣiṣẹ́ fún. ọkọ fífẹ́ yóò jẹ́ ìnira fún àti rọ́wọ́ múlu ẹnu gan yóò nira fún gbogbo bí tí bá sì lé wọn máa sọ pé alájé ni. ọwọ́ àtijọ́ tó lájé tí ọ̀rá jẹ́ yìí lò ṣùgbọ́n ibi tá a ti di mẹ̀lógún pọ̀ o. ọlọ́run jẹ́ arẹ́ni ire bá rìn kárẹ́ni ire bá tò ká má bàa ká èèyàn gbélé. tí ọkùnrin bá pàdé irú àwọn obìnrin báyìí máa kẹ́ máa gẹ̀. inú ilé tí wọ́n bá wọ̀ ibi a máa yí padà sí rere. gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ní dọ̀tun yóò máa dọ̀tun yóò máa dọ̀tun yóò máa dọ̀tun. ṣùgbọ́n omi ajé tí ń wọlé wá fún ọ ìwọ náà má dẹ̀gbẹ́ sínú ẹ̀ o kílẹ̀ gbé tọ́ ọ gbọ́dọ̀ dá bẹ́ẹ̀. àwọn ọmọ yìí lè wọ̀ o má kó obìnrin. bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ ọkùnrin náà tó bá jẹ́ ọmọ olókun ìyàwó tó bá fẹ́ kò gbọ́dọ̀ gbàgbọ́dọ̀ fún lọ́nà wo kò gbọ́dọ̀ máa kó ọkùnrin. ṣẹ́rí tí àwọn ọmọ olókun yìí tí wọ́n bá kúrò nínú ayé èèyàn báyìí ń kọ́ làkúlàkà tó ọmọ lára yá èèyàn ńlá kan kúrò nínú ayé rẹ̀. bẹ́ẹ̀ náà ni bí òbí bá bí wọn lọ́mọ tó bá kú lójijì fa o ojú egbò dídùn rẹ̀ kò ní kúrò lẹ́mìí òbí náà títí láéláé. torí pé àwọn ọmọ tí máa ń múnú òbí dùn ni wọ́n. tí àwọn ọmọ yìí bá fẹ́ èèyàn ìfẹ́ òdodo ni wọ́n fi fẹ́ ni. kò sí bí wọ́n ṣe rẹwà tó wọn kì í wo ẹni táwọn bá fẹ́ pé báyà kọ̀ rẹwà. ọ̀wá sí nǹkan tí wọn ò lè fi tọrẹ o.
kódà wọ́n lè yọ ojú wọn bù wọ́n. ṣùgbọ́n gbogbo báyọ̀ kú wọn ò ṣoore tó ìbílẹ̀ aráyé fi san fún wọn. torí wọ́n tó bá jẹ́ ọmọ olókun tó bá kó 100 million tó bá fi ṣoògùn òun wéṣì owó rẹ̀ ní o kò ní ṣiṣẹ́ pẹ́ẹ́ lára rẹ̀. wá gbọ́ o oore ṣíṣe má dínkù máa túbọ̀ máa ṣoore sí ṣùgbọ́n mo máa retí pé gbogbo ẹni tó ṣoore fún ọ̀rẹ́ ṣoore ń bẹ̀ irọ́ ni o ọ̀dọ̀ elédùà aṣẹ̀dá rẹ̀ ọba tó ṣẹ̀dá rẹ̀ wáyé mẹ́lẹ̀ ó ti máa rẹ̀sán oore. ìwọ̀tọ̀ ọba wá jẹ́ ọmọ olókun tọ́ba jẹ́ oníyàwó púpọ̀ lọ́nà ọ̀fẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ti ṣubú rèé o fúnra ara rẹ̀ ní sùúrù o sì gbéra rẹ̀ sápamọ́ fúnra ara rẹ̀ ní sùúrù o sì gbéra rẹ̀ sápamọ́ má polongo ara rẹ̀ torí nǹkan tó kó lọ́wọ́ káyọ́ má bọ̀ da ìdọ̀tí sínú ẹ̀ wọ́n má dínà orí rẹ̀ wọ́n má pa náà ìmọ́lẹ̀ rẹ̀ lójijì. kò síbi tó ọba wà tó kékeré òní máa kàn ẹni tó mọ̀ rí ọ̀bọ̀ sọ̀rẹ́ ẹni tí ọmọ rí ọ̀bọ̀ sọ̀rẹ́ ṣùgbọ́n máa fi àṣírí rẹ̀ pamọ́ gbogbo ẹni tó ọba ti rí kọ́ máa sọ̀rọ̀ ayé rẹ̀ fún o gbogbo ẹni tó ọba ti rí nǹkan lọ́ọ́ máa sọ̀rọ̀ ayé rẹ̀ fún o kò nídìí kó dé lájú babaláwo kan àbá àfáà kan àbí wòlíì kan ìwọ fúnra ẹ ti tó máa ṣàdúrà sóni máa fi wẹ̀kọ́ máa mú. níbi tó ti máa kíyèsí ní àjò rẹ láti paṣẹ àlá mi bí aburú bá ti bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí ẹ tàbáwọn èèyàn tí ó rìnrìn bú lórí rẹ láti paṣẹ àlá rẹ gan ló ti máa mọ̀. ṣùgbọ́n má jìnnà sí wòlíì rẹ tàbí àfáà rẹ àbí eléwélégbò rẹ tó ń rìn sọ́dọ̀ láti máa fún ọ ní ìtọ́sọ́nà tí wọ́n máa fún ọ ní ìtọ́sọ́nà kì í ṣe pé ìtọ́sọ́nà àánú ni mo pè ó tí wọ́n máa dàrẹ́ẹ̀tì rẹ ìṣẹ̀dá rẹ yóò ṣe fi ṣeré o ẹni ọba jẹ́ ọmọ olókun o gbogbo ibi tó bá dé àyè a máa gbà wọ́n ibi tó bá fẹ́ gbé wo lẹ́ẹ̀bẹ̀ wò wọ́n má lọ fura rẹ sọ́wọ́ àwọn ọ̀tá ọmọ olókun a máa ní owó omi ń bẹ tí ó tètè ọwọ́ rẹ̀ ó tètè jí omi ń bẹ ọwọ́ rẹ̀ ò ní tètè jí èyí tọ́wọ́ rẹ̀ ò tètè jí òun ni kó kíyèsí ní àjò rẹ̀ níbo ni wọ́n ti bí ọ báwo ló ṣe rìnrìn àjò rẹ̀ bóyá ò ń jẹ èèwọ̀ bóyá ẹni tí ọ̀yẹ́ kọ bá rìn lọ bá rìn ohun tí ọ̀yẹ́ kọ lò ló ń lò àwọn nǹkan yìí yóò máa ṣèdíwọ́ ìdènà fún ọ ọgbọ́n mi ẹ jẹ́ wá tún ṣàlàyé ọ̀rọ̀ yìí kó yé wa dáadáa o pé alágbára lèèyàn gbọ́dọ̀ fẹ́ kò gbọ́dọ̀ bá ẹni tí ọ̀ máa yíwọ́ ko irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ o. ìdí tí wọ́n fi sọ bẹ́ẹ̀ pé ọ̀fọ̀ alágbára ni pé oríṣiríṣi ìṣòro ni ó kojú ẹni yìí. àkọ́kọ́ ìṣòro báyà ìníbùjókòó báyà ìṣòro ọkọ ọ̀run báyà ìṣòro àìrówó kójọ oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò máa bá a pàdé ìyẹn ò pé torí ẹ̀kan fẹ́ni kí ń yíwọ́ po o ẹwà ara rẹ ni wọ́n fẹ́ jíbù láńbẹ̀ tí wọ́n gan bá ti tó lẹ́nu tí bá máa ṣàdúrà ìwọ gan ti tó fúnra ara rẹ àfi tó bá jẹ́ pé ó wù ọ́ ọ̀fẹ́ni tí ń yíwọ́ po bóyá ọjà àfáà ni àbọ̀jẹ́ wòlíì pé ẹni yìí dá lọ́kùnrin ó wù mí tẹ̀kẹ̀tẹ̀lẹ̀ rẹ sẹni tí máa dààmú ara rẹ káàkiri débi kọ́ máa kó nǹkó káàkiri tí ó bá jẹ́ pé irun tó kojú kọjá ẹ̀mí rẹ débi pé ọ̀ ń wá ẹni tí ó kàn lọ́wọ́ ìyẹn yàtọ̀ èèyàn á máa ní wòlíì tẹni lọ́tọ̀ èèyàn á sì máa ní àfa àti bọ́rọ̀ bá tẹ̀ fún bàbá jẹ́ nǹkan sí wòlíì mi jẹ́ nǹkan sí bàbá yìí lọ́kàn èèyàn á máa ní
ìyẹn a máa ní aláṣírí ìkọ̀kọ̀ tí wọ́n tún tọ́ sọ́nà. ṣáà mi yé báyìí tó bá ti ń ṣe sàárà dáadáa tó bá yìí jẹ́ pé àwẹ̀ lọ́rọ̀ Ọlọ́run láti máa gbà á àdúrà lọ́rọ̀ Ọlọ́run máa gbà á máa ṣe é àdúrà wo sì máa gbà. eléyìí jẹ́ part 2 a ṣe é lóní mọ́ńbé báyìí a máa tẹ̀síwájú. ìwọ ọkùnrin tí obìnrin alájẹ ọmọ olókùn bá wọlé rẹ má lò nílòkulò oore ńlá lọ́lọ́run ṣe fún ọ. àwọn ọmọ yìí wọ́pọ̀ dùnú ayé àìlákèésí ọ̀pọ̀lọpọ̀ òbí láyé fi kó wọnú ògo wọn. tó àníwó rẹ̀ bí òbí gbígbẹ́ o ìtẹ̀dé ọ̀run òníran ni wàá pè wá o ẹ̀jẹ̀ àkíyèsí orí àjò wa. ọ̀pọ̀lọpọ̀ lọ́lọ́run ti dá lọ́lá tọwọ́ rẹ̀ jí sówó ètò bóyá ní mílíọ̀nù ṣàdédé lójijì ilẹ̀ dá mọ́ kí ló dé tílẹ̀ ti dá ó kíyèsí ní àjò rẹ ni bóyá rẹ̀ tí ọ̀yẹ́ kọ bá rìn lọ bá rìn àwọn ọ̀tá ní ń gbanú òkùnkùn ta fà sínú ìmọ́lẹ̀ rẹ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti rí ogun tó fẹ́ jà láti inú àlá ṣùgbọ́n kọ̀ọ̀kákún ṣe rí ọkùnrin míì orí ikú lẹ̀ báyìí ó nírọ́ ni ó dà gẹ́gẹ́ bí arákùnrin kan ọ̀kàwé iṣẹ́ ọwọ́ lọ́kọ́ àwọn ọ̀rẹ́ tí wọ́n jọ ṣèwé àwọn kàwé wọ́n rò níbi tọ́ wọn láti kékeré yìí ṣe mọ̀ pé àìkéré á má lẹ́nu ta jùlọ òun náà ní ọmọbìnrin kan tí wọ́n ń dán ṣe ṣàwéwé káàkiri wọ́n fẹ́ ọmọbìnrin yìí ṣàdédé lójijì àwọn òbí ọmọ wọ́n rán ọmọ níwèé wọ́n lọ́mọ àwọn ò lè fẹ́ ẹni tí ọ̀ka ìwé tó wọ́n bá lọ ọyá òun náà ṣe fírídọ́ọ̀mù ọdọ̀gá aṣẹ́ owó ti dé ọlà ti dé gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n lọ sùkúù àwọn náà ní sẹ́ńjì lọ́wọ́ ṣùgbọ́n kò tó tẹni tó lọ kọ́ṣẹ́ yìí kẹ́ máa wo bọ́lọ́hùn ṣe tó o ọmọbìnrin ijó kìíní àná tó náwó fún tó nára fún táwọn òbí rẹ̀ wá kọ́ wá di gẹ́gẹ́rẹ́ pẹ̀tọ́ ọ̀yá jẹ́ àṣeyàwó tí wọ́n ní rárá o ọmọ àwọn ò lè fẹ́ni tí kò kàwé ọmọbìnrin yìí lọ́ọ́ fẹ́ lómi o kódà wọ́n ṣe wẹ́dì ayé gbọ́ ọ̀run mọ̀ tó o dùn ọmọkùnrin yìí òun náà fẹ́yàwó mi tó ẹ̀yin kọ́ yìí ká má bàa lọ́wọ́ ná. àwọn ọ̀rẹ́ ẹ̀gbà nì tí wọ́n ń kọ́rẹ́ oríṣiríṣi kí àwọn ń pa wọ́n ńlá lójú wọn ní ká lọ kílọ̀bù wọn ní ká oríṣiríṣi gbogbo ohun tí ọ̀bá ṣẹ̀dá rẹ mú àti ẹni wọ́n ń pè é sí ẹ̀jẹ̀ gbọ́mọ fún ọ wọ́n máa fi làájú wọ́n máa gbóríṣiríṣi obìnrin fún wọ́n máa gbóríṣiríṣi obìnrin sí wọn ní tó bá ń mú ọtí báyìí ọ máa dán láwọ̀ tó bá ń jẹrú nǹkan báyìí ọ máa fresh òun náà ń jẹ́ o ẹni tí èsì jáde alẹ́ ń jáde alẹ́ ẹni tí èsì fìyàwó rẹ̀ lẹ́kọ̀ọ́ borí obìnrin míì èsì ń borí oríṣiríṣi obìnrin ẹ máa wò ibi títí ṣubú bọ̀ díẹ̀díẹ̀ nù. ọmọbìnrin ọjọ́ kìíní àná tọ́lọ tí wọ́n ní àwọn òbí rẹ̀ ní kò ní fẹ́ni tí ó kàwé ilé ọkọ tó máa fẹ́ ọmọ àdàrú ìwà ń wáṣẹ́ káàkiri arákùnrin yìí wá ń lá àlá kan ẹ wá wo bí ṣe ń lá àlá yìí o ń sọ fáwọn òbí rẹ̀ kí ló ń sọ fún ìyàwó ilé rẹ̀ wípé òun ká èso lórí igi bóun ṣe ń ka èyí tó yẹ kó òun kó sápò òun wá ń dà fáwọn èèyàn ṣùgbọ́n èyí tí ọ̀dà bẹ̀ òun lòun ń jẹ kẹ máa wo nǹkan ọ̀kákùn làwọn ọ̀rẹ́ rẹ̀ bá mu sí lórí ọmọ yìí sì wá kódà ó béèrè rẹ̀ ó ṣe kíní kan ó ní kọ́ máa bọ̀ wá ó fi síbi iṣẹ́ o ọgbà ọmọbìnrin ìjọ kìíní àná yìí ọgbà àṣẹnu iṣẹ́ o kódà ìdí owó lọ́wọ́ àfìsí ìyẹn ti wá mọ̀ àṣírí rẹ̀ pé lágbájá kàwé ṣùgbọ́n láwọn oníwèé kan wá àwọn tí wọ́n wá jẹ́ ọ̀rẹ́ ẹ̀gbá ni tí wọ́n jẹ́ ẹni tó kàwé wọ́n wá jọ lọ́dí pọ̀ pẹ̀lú arábìnrin yìí wọ́n máa fún arákùnrin yìí wọ́n fún un níwọ̀jẹ wọ́n máa yí lórí wọ́n máa gbé ohun tí èsì ti ẹ̀kọ́ wọ́n máa yí lórí wọ́n máa dá padà sẹ́yìn wọ́n máa dẹni wọ́n máa ń dè mọ́lẹ̀ káàkiri tí wọ́n ń fún lágbo mu gbogbo ẹni tẹ́ bá gbọ́ mi ayé yìí ò ní polúkúmu so ẹ mọ̀ pé tọ́ba kújọ́ kankan ọ̀sán kan ọmọ olóore kò ní jì sọ́fìn o níbi wọ́n dé rìn káàkiri kẹ wá wò ó ọmọbìnrin àtàwọn ọ̀rẹ́ tí wọ́n wà nídìí ọ̀rọ̀ rẹ̀ àwọn ti jẹ gàba lórí iléeṣẹ́ rẹ̀ o àwọn náà ni wọ́n tún láwọn ni wọ́n máa tún lọ tọrọ owó lọ́wọ́ wọn pé àwọn wá ń parọ́ pé iléeṣẹ́ rẹ̀ ti jẹ́wọ́
ó ti jẹ gbèsè tọ́pọ̀ léyìí tó sì jẹ́ pé irọ́ ni léyìí tó jẹ́ pé irọ́ ni wọ́n ti lọ ṣèwé oríṣiríṣi tó ti jẹ́wọ́ wọ́n á tó ń fún ẹni tó ní ilé iṣẹ́ wọ́n máa ń fẹ́ àwọn ń ya lówó kọ́mọ yìí jẹun àwọn ń ya lówó kọ́mọ yìí jẹun ẹ gbọ́ mi yé wọ́n tọ́jú rẹ o wọ́n tọ́jú rẹ o láwọn ibi tí wọn ò jẹ́ ẹbí mi táwọn ẹbí gbé lọ tí wọn ò jẹ́ nìkan kan tẹ̀lé mọ́ ni wọ́n á gbé lọ yìí ń bẹ̀ láṣírí títú wọ́n ní kó lé ọmọbìnrin tó wà níbi owó yìí kó lé gbogbo àwọn ọ̀rẹ́ tí wọ́n ṣe wọ́n ṣe gbogbo ògbìyànjú tí wọ́n ní wọ́n ṣe wọ́n ṣe ibi padà sórí oníbi àṣàṣì padà sórí alásàṣì ẹ̀yin náà ẹ máa wo nǹkan tí ọ̀bá láwọn ẹbí rẹ̀ ń kọ́ tí ó sì níyàwó rẹ̀ àwọn ọ̀rẹ́ lọ́kọ nípa púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ṣubú lónìí ọ̀rẹ́ ni ọ̀rẹ́ ló gbé ọ̀pọ̀lọpọ̀ ṣubú nígbà wọn bá ti màṣírí rẹ̀ wá o ẹni tí ó kàwé ń ṣoríire o ìwé kíkà ó sì ṣe kókó nú ayé o irú iṣẹ́ yòówù tó bá fẹ́ gbá àyàn sí orí ẹni tó gbà ṣiṣẹ́ o báwo ẹni tí ó pọ̀ ọ́ dànù irú ọ̀rẹ́ yòówù tó fẹ́ fún ọ nímọ̀ràn ọ̀rẹ́ ọ̀hún dáadáa ìyá àdúgbò tó yàn ní ìyá afẹ́ wò ó dáadáa sálàníyàn gidi ni àbí torí ohun tí ó jẹ ní wá ọ̀tá ò ní yọ̀ wá o ọ̀tá ò ní yọ̀ wá o èmi ọmọ yín ni o púpọ̀ náà máa ẹ̀dá rẹ̀ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ́ àgbà tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ wa +234 80 32 98 32 98 +234 32 98 32 98 +234 80 32 98 32 98 ẹ̀jẹ̀ sọ́ọ́nù nọ́mbà nàìjíríà 080 32 98 32 98 ẹ̀tọ́ náà tó sọ 080 32 98 32 98 ẹ fẹ́ béèrè lórí ọ̀rọ̀ ọ̀sẹ̀ yìí ni àbẹ̀fẹ́ tọ́jú àwọn ara ni ẹ kà sí wa o à ń ràn yín lọ́wọ́ lórí ọ̀ àdúrà wọn gbà o tí wọn ò ní ṣòro ṣe o ẹ wá darapọ̀ mọ́ wa lórí whatsapp group má fi mẹ́sẹ̀gì ilẹ̀ fún mi o sì má fi whatsapp kọ̀ pè mí o bàbá fi whatsapp kọ̀ pè mí ìní gbé o bó ti fi mẹ́sẹ̀gì ilẹ̀ fún mi ìní kàǹsì ní gbọ́ o darapọ̀ mọ́ wa lórí whatsapp group tó bá fẹ́ pè mí dàrẹ́ẹ̀tì látòrí fóònù rẹ ire kàbìtì. Ẹgbẹ́ tí mo ní òun